بسم الله الرحمن الرحيم. أمير المهاجرين إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا وينصرك الله نصرا عزيزا وينصرك الله نصرا عزيزا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات آمين وتقضي لنا بها جميع الآجات آمين وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات آمين وتبلغنا بها أقصى الغايات آمين من جميع الخيرات في الآيات وبعد الممات. آمين آمين يا رب يا الله يا مجيب الدعوات. آمين. gbogbo ẹni tí èsì sàlátì yà ẹnìkan ni kò sàmì tọ́lá wa sàlátì àwa ti ń sàmì títí wa àsàlátù yìí làwa fi bomi sóore tọ́lọ́hún ṣe kébi tó dé yìí o àfi ó kú síbẹ̀. Alhamdulillah. bá a ti wá ń ṣe làwọn èèyàn ti mọ̀ yí pé ọ̀ràn yẹn ni káwa sàlátì ó sàmì àmọ́ wọ́n tí o yẹ ṣe sàlátì ó lè má má dákun sàmì fún rí ara rẹ̀ tọ́ àwa sàlátì náà ẹja kan bó ti sàmì dáadáa. Àmín ya rabbal alamin. Aki baba wa imama wa salati. Damallahu hayatahu. Ọlọ́run mọ́sá járe yín pẹ́. Àmín. Ọlọ́run jẹ́ síwájú fún wa pẹ́. Ọlá àwọn ènìyàn wájú Ọlọ́run. Mọ̀lánà Amirul Wa'izin. Damallahu hayatahu. Ọlọ́run mọ́sá járe yín pẹ́ bákan náà. Àmín. Gbogbo tí ń jẹ́ àìsàn Ọlọ́run má jẹ́ rí. Àmín ya Allah. Àti gbogbo ẹni ó bá sàmí. Àmín. Torí pé iṣẹ́ yìí wá pọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Dakhilan wa kharijan. Àlàáfíà tẹ́ ma fi sùn gbogbo Ọlọ́run má fi wọ́n ní kọ̀ọ̀kan wa. Àmín ya Allah. Èmi mọ màdúrà tí ń ṣe ó sì yí ẹni tí ń ṣe fún. Àdúrà yẹn délé. Àfáwà Sheikh Asad al-Usud. Damallahu hayatahu. Lẹ́ẹ̀kan èyí ń ṣàwàdà kan àwàdà sì kọ́ bẹ́ẹ̀ lórí mo ní níjọ́ òun ní jẹ́ Nasiru àmọ́ Karimu ní jẹ́ nísì. Allahu akbar. Bẹ́ẹ̀ni níjọ́ tí ń jẹ́ Nasiru Jalaliya ni àmọ́ níjọ́ tí ń jẹ́ Karimu Jamaliya ni. Ibi tí mo ti wá ṣe é sí ara karaba náà ni. Ọlọ́run àfáà Asad al-Usud lọ́nà járe yín pẹ́ ẹ̀kọ́ akitiyan Ọlọ́run níjọ́ bàjẹ́ láéláé. Àmín. Maali Dr. Aminullah. Damallahu hayatahu. Ọlọ́run sàlékún gbígbà àdúrà. Àmín. Kí àfáà wa gbà bákan náà Sayyid Abdulaziz Chiko. Damallahu Orí ìdẹ hayatahu. àsàtẹ̀ ń dáhùn ní èyí tí mo fẹ́ kọ́ mọ yín lánàá kẹ́mà ní tí n bá ti ní Abdulaziz ẹ̀ wà ní Chiko òun láyọ̀ ń dá Chiko fún ń dáhùn Chiko òun láyọ̀ ń dá rẹ̀ fún. Gbogbo ẹni tí wọ́n wá ń jẹ́ lẹ́yìn rẹ̀ tí wọ́n bá ń jẹ́ Chiko ń yà jẹ́ ní ìsàárà ni torí pé láti kékeré àwọn ọmọ tí wọ́n kẹ́ Papa Chiko ní wọ́n máa ń pè Ọlọ́run sàlékún gbàdúrà. Àmín. Aki Mawlana Muqaddam Salihin. Damallahu hayatahu. Ọlọ́run bí mo tọrọ fún Muqaddam Amirul Wa'izin mo tọrọ fún àwọn náà ẹlẹ́ bàbá wọn sàmì Ọlọ́run sì bẹ́ẹ̀ fún òun náà. Àmín. ń gbé délẹ̀ kan bàbá àmọ́ mo ní ẹ wá ń fàyìn sí Ọlọ́run jẹ́ máa fàyìn sí. Àmín. wọn aláki àlìfà wọn aláki tó wà lẹ́yìn náà akíwù náà bẹ́ẹ̀ náà àti ma òun ó sì mà wá akẹ́yìn máa rí ni ọ mà mí ọgbọ́dọ̀ yìí pé wọn mà mí àmì mi ò tí mà ètèlè ànàlá àrífà tọ́da báwọn bẹ́ẹ̀ Muqaddam sọ́ọ́lì yìí náà iṣẹ́ pọ̀ Ọlọ́run akíyàfà wa Khalifatul Khair fáwa Sheikh Muhammad Qasim. Damallahu hayatahu. Gbogbo nǹkan máa tọ̀ràn ni bàbá bàbá ní kẹ́ ọlọ́mọ akẹ́ wọn. Àmín.
àwọn ní sẹ́kẹ́tìrì àgbà fún gbogbo kàdìríyà Allahu akbar. níjọ́ ńgbà ọlọ́run àtúnyẹ padà láì jà fún tani ọba akọ̀wé là máa wí ńgbà àwọn tá a mọ̀wé kọ́ pọ̀ àwọn amọ̀gbà tọ́lọ̀ wa darí ẹ̀ síbi tọ́lọ̀ ní wà látànà. Allahu akbar. kẹ́ wá ṣe kátìbì kan táwọn àti màṣẹ kìyànà kátìbìl amin ni àfàwà Sheikh Muhammad Qasim àmánà ń pọ̀ bí bàbá àtàná náà ti rí kìí ṣe purọ́ àyàjà kú síbẹ̀ ni Allah. ọlọ́run wọlé anábìlẹ̀ ọ̀dọ̀ ọlọ́run jẹ́ síbẹ̀ pẹ́. Àmín. mo kí Jundullah Al-Mujahid دام الله حياته. ọlọ́run sàlékún gbàdúrà. آمين. mo kí Dr. دام الله حياته. Bube دام الله حياته. ọlọ́run sàlékún gbàdúrà. آمين. a kì í ẹrù wa náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí pé tiẹ̀ ń wá tiẹ̀ ń ṣe kédìmọ̀ yẹn wọn ò bí dáa. sórí èyí tí mo sẹ́nu kò fọ́n jò ní wàláì mo lè sọ lójú ọba lọ́rin sọ́mọ ẹgbẹ́ kí ni yìí ń gbé ó fẹ́ ṣe mí bákan ni àbáwọ̀ àlìkálí دام الله حياته. wàláhì ọlọ́run tó ṣe lọ́mọ ẹ̀yà dáadáa الحمد لله. mọ̀ ẹ̀yà dáadáa ni kò sẹ́nìkan tó lè lóhùn àlìkálí tínú mọ̀ wá bì الله. ó fi yín jọ wá nú ẹbí wa ká máa wára wa ما شاء الله. fún àlìkálí dárájà rẹ̀ ṣe ń pọ̀ sí i. الحمد لله. ọlọ́run ọba tó ní kí dárájà rẹ̀ ọmọ kó ti di dọ́kítọ́rù nísìn gbogbo nǹkan lẹ́ sì ń ṣe níjọ́ kan mo lọ sí ọ̀dọ̀ seifu ní Èkó mo wá sí wáàsí kan ní ọdún tá a lọ Sudan pẹ̀lú àwọn àlífà wáàsí ń wá hìtì ẹ̀ àwọn ìgbéra tí wọ́n wá bí mọ́lù di seifu wọn wò yí pé kí ni ẹni yìí sọ tí gbogbo èèyàn Amiru gan wà ń jòkó wọn mì báyìí wọ́n wá sọ pé àwọn fẹ́ àwọn afáàyàn àwọn fẹ́ ṣé wọn ò gbé ìbò ni ọ̀nà ẹ̀ má wọ̀ọ́rì gbogbo tí mo wí látòkè délẹ̀ alikali sì sọ ní èbó fá gbogbo ẹni tí ò gbọ́ Yorùbá sì gbọ́ ohun tí ń wí الله. sẹ́ni pé ọlá kanu tọ́lọ̀ tó dá wa الحمد لله. báwa alikali ọlọ́run ní bọ́lá náà jẹ́ o آمين. tí ayé bá ń jáyé ayé ò ní wá yín tì آمين. ọlá àwọn ènìyàn wájú ọlọ́run آمين. ìbá ní kí n máa tún kí gbogbo ojú hù yìí nítorí àsìkò ẹ yọ̀ǹda fún mi torí pé ta ní pè tí ẹ ṣe pé ẹnìkejì náà ní pè ṣé mà kí Amiru Muhajiri náà ẹ̀ ní kí seifu ẹ̀ mà kí Amiru Jeishi ẹ̀ ní kí seifu ẹ̀ mà kí Waziri ẹ̀ ní kí seifu àbí bàbá wa ní gbòdòfò ní mà kí àbí bàbá tó bí bàbá ọlọ́mọ tòní lẹ́yìn tó rà wà lábímọ àwa ni fada àwa ni grandpa lónìí ẹ̀yin wọn bá wa kú mọ́ ni ẹ rí i pé ìwọ mọ́tò wa ni lọ́nà tó jìnnà ẹ̀dá mọ́tò dùn ní gáràjì lẹ́tí wọ mọ́tò bẹ́ẹ̀ sì gbé mọ́tò wa ẹ̀rẹ́ epo lójú ọ̀nà àwọn òrèpo ńlẹ̀ tó bá rí báwọn ni àwa làwa bímọ ọmọ wa ló الحمد bímọ لله. ọba tí ó ní kọ́rọ̀ yọ jásì dùnú fún wa wọ́n ní ká dúpẹ́ ọ̀nà ọpẹ́ wa pọ̀ الحمد mo لله. láti bù ú ìṣe bẹ́ẹ̀ ń jọ mí tá a hó yà ọlọ́wọ́ bá tún fi mí là á wọ́n wà ní kíní wọn náà pọ̀ الله. ọlọ́bọ́lọ́hún ti sinú ọlọ́run wọn lọ́lọ́run ó fi sọ lánìí ọlọ́run ṣe bẹ́ẹ̀ الحمد لله. níjó ní ìta lọ ṣèyàwó mọ̀lánà sẹ́fù dúndú yìí pé ọmọ yìí mi bá ọkọ sin mọ́ gbéyàwó fọmọ láyé tọ́yìnbó làkọ́kọ́ yín wàá ṣe ayé ọmọ الله. níjọ́ náà lọ́hùn tá à ń ṣèyàwó náà inú bàbá ń dùn inú sẹ́fù ń dùn ọlọ́run wàá fi ìbànújẹ́ kún lónìí الحمد لله. ọpẹ́ tá a fẹ́ dú ọba yẹn pọ́ lọ rí bá mi ní bó láti ṣe ọlọ́run òjò rí bẹ́ẹ̀ tábà wá ti dúpẹ́ fọlọ́run àdéhùn ọlọ́run tọ́lọ́run a máa fẹ́rẹ̀ hàn gbogbo ẹ̀dá rẹ̀ ibi tí òun tóun tá a ti lè gẹ́ẹ̀tì òun ọlọ́run níta ẹ̀ bá ti ń dúpẹ́ a máa sún sàlékún fún yín ní àná ń ṣàdúrà fẹ́nìkan ó wá dágbére fún mi àbí ń jẹ́ ẹ̀ta pé ó dà pé òun fẹ́ ṣe ríhìlà ó fẹ́ ṣìrìn àjò mo wá ṣàdúrà fún wọ́n fi ṣéèfù ṣàdúrà fún الله.
wọ́n tọ́ wọn sí yàn yìí àmọ́ wọ́n fẹ́ dé ìwọ́n fi sẹ́fù ṣàdúà fún ìwọ́n fi ọlá rẹ̀ ìfi ṣàdúà ọlá sẹ́fù ṣàdúà fún ìpọ́ ọlọ́run bó ti sẹ́fù kù lọ́dọ̀ ọlọ́run torí ẹrù a máa bà mí bàbá ṣe kínní kan gbogbo àbá ti ń dá kọ́bọ̀ kí sẹ́fù kàn fẹnu sí àmọ́ wàá fọ bí à ń fọṣọ kò sì sá Allah. ọlọ́run òjò sá Alhamdulillah. kò sì ní sá Amin. àwọn aṣọ kan bẹ bó tilẹ̀ kẹfọ́ tó yóò máa bẹ bẹ́ẹ̀ náà ní láyéláyé tẹ́ ẹ lò ó gbó yóò wá sun yín lẹ́bùn yẹn pé wọ́n ti ráṣọ ikú pọ̀ lọ́rùn mi ẹ kàn máa lò ó lọ irú ẹ̀ ọ̀nà tọ́lọ́run fi gbà ṣe bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe fún Mọ̀lánà Seiful Qadiriyya Adamallahu hayatahu. àwọn ọlá kan bẹ bó tilẹ̀ kọ́ pọ̀ tó èyí ò ní ṣùkúkù nú láti fi tọrọ fún yàn Allah. ìgbà àmọ́ bí ó ti rí àmọ́ ó kílẹ̀ àdébí kí àmọ́ ikọ́ lọ́hùn ní sọ ládàáda lórí Seiful Qadiriyya fún wa. Alhamdulillah. àyà kan kó má di pa àwí kẹkẹ ẹrọjọ́ là ń rò ṣé pé làyínà àtẹ̀tàná sọ́ọ̀lẹ̀ hàn lánà kó nánà mí nà ṣáàkiri nígbà tí wọ́n wọ Al-Qur'ani wí kílá tó kẹ̀kẹ́ gbọ́ kó o sì fara balẹ̀ ní máa hàn bí o ti máa hàn wájú àmì ìrọ̀ ayé náà sọ pé mi tọ̀. بسم الله الرحمن الرحيم. Naam. فلما حملت حملا خفيفا فمرت به فلما تغشاها حملت حملا خفيفا فلما أثقلت دعوا الله ربهما لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين. لما مرت به فلما تغشاها حملت حملا خفيفا. Seiful Qadiriyya ìnáwó yín ò di méjì ẹyọ kan náà ni tọ́ba yìí pé ń jọ tẹ̀ sí ìyàwó tó wá rí ọlọ́run ò dá ìyá yìí lóhùn tọ́yì bùbù ti rí àmọ́ wá kílẹ̀ sí pé bóyá funfun tó funfun yìí àtọ̀ rẹ̀ náà ó funfun ni tọ́lá àtọ̀ gbọ́dọ̀ mọ́ funfun abọ́gbọ́ alimaniyu kalbusaq anabi ló wí bẹ́ẹ̀ bí àtọ̀ bá kí bí kẹlẹ̀mbẹ̀ ẹ wá díẹ̀ tẹ́wọ̀n pé anabi ma sáyẹ́nsì tẹ́wọ̀n yìí pé ẹ̀jẹ̀ wọ́n ní àtọ̀ ẹlòmíì lẹ̀ wọ́n ní low sperm count kò low kò kí dáadáa ní ọjọ́ débi tẹ́ kó dé kó rọ̀ mọ́ tí ó rọ̀ mọ́. فلما تغشاها حملت حملا خفيفا. nígbà tó wá ẹnì kó ṣe tẹ́ǹtì lórí obìnrin yìí rí ìwọ náà lákòókò tó ń ṣe tẹ́ǹtì lórí rẹ̀ تغشاها ó bò ó mọ́lẹ̀. حملت حملا خفيفا. تغشاها ó kójà fún ọ wá là mọ́lẹ̀ wọ́n ń gbó mọ́lẹ̀. حملت حملا خفيفا فمرت به. تغشاها فلما ó gíràpù ẹ̀. فلما تغشاها فلما تغشاها. ọ̀rọ̀ nígbà tí wọ́n ti bàbá ní ogun bàbá tú ajánásì rẹ̀ lẹ̀ tọ́yìbù yìí pé wọ́n á lọ ṣe tọ́yìbù pẹ̀lú ẹ̀ tó tilẹ̀kùn báyọ̀ bá ara gàbó yìí pé wọ ọwọ́ tí ọ lónìí. فلما تغشاها حملت حملا خفيفا فمرت به. ẹ bá kójà fún yẹn yóò wú lẹ́kẹ̀ yóò wú lẹ́sẹ̀ yóò wú pé kí ló ṣe báyìí wọ́n nà mí nì. حملت حملا خفيفا فمرت به. ọwọ́ lóyún ẹ̀kẹ́ bẹ́ẹ̀ ni ò lóyún ọrùn àṣẹ nínú ní ti ń kó ẹ̀ṣẹ̀ fún. فلما أثقلت دعوا الله ربهما. yọ̀ọ̀sán ní egbò láàrọ̀ pé ibi ọkẹ́sẹ̀ sí yọ̀ọ̀sán nígbà tó ń kẹ̀sí azika láti ní wọ́n kẹ̀sí. فلما أثقلت دعوا الله ربهما. ìwọ̀n ẹ̀tọ́ yìí bù àrà tó dánù fani túnà àṣírí ọlọ́run ló fi hàn mí. فلما أثقلت دعوا الله ربهما لئن فمرت به. kò tètè kíyèsí pé kò yọ ọ̀sán
kò tètè kíyèsí ó wá kọjá ńjọ́ kan wá pé ó wá rí kó tún wúwo sí i ni ó ṣe jàkútẹ̀. فلما أثقلت دعوا الله ربهما. kódà kò tí ì fàdí sí náà bákan náà ni bẹ́ẹ̀ kọ́ lórí tẹ̀tẹ̀lẹ̀ tẹ́rẹ́ báyìí níbi ọ̀pá bíi wà fúlàní azika láti ló wá wúwo máa lọ́wọ́. دعوا الله ربهما. Allahu akbar. لئن آتي دعوا الله ربهما. kò sẹ́ni tí ó wo egbò yìí sàn àfọ̀bá mi tó fi stóyìn òun ti dára náà Ọlọ́run ni ó wò ó sàn. دعوا الله ربهما. ó lè pé jàkùtẹ̀ yìí ó ti láti orí ètè láti orí òkè báyìí ó wú lẹ́kẹ̀ẹ́ ó wú létè ó wú nígẹ̀ ó wú láyà ó wú lẹ́yìn ó wú ó wá ń bọ̀ wá wú bẹ́ẹ̀. دعوا الله ربهما. wàhálà tó ń jà jájó ní ìtọ̀ ọjà sórí ìtọ̀ dálẹ̀ báyìí. دعوا الله ربهما. ọmọ yìí ó wá padà rí kò sẹ́ni tí ó wò ó sáàfin Allah. لئن آتيتنا صالحا. دعوا الله ربهما لئن آتيتنا صالحا. tá a bá rí ìyá tá a rí ti ń bẹ́ ń bẹ́. آتيتنا صالحا. tó túlẹ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ò sí wàhálà ń bẹ́. آتيتنا صالحا لنكونن من الشاكرين. a dúpẹ́ fọlọ́run. الحمد لله. alikali ní bàbá wa dúpẹ́ èmi ò mọ̀ bẹ́ẹ̀ yẹn ti gbowó ọpẹ́ ẹ wàá fún mi náà ni tí o bá tó alikali wọn náà ni o dúkọ aṣọ pé kò tó bàbá wa Seiful Kadiriya Seiful Kadiriya Seifu tó yẹ pé ọ gbọ́dọ̀ dún wájú rẹ̀ kí dàrẹ́ máa gé ọ. لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين. لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين. alikali ọ̀lànà Seifu ní 20,000 owó ọpẹ́ Ọlọ́run tóbi jàmá. Allahu akbar. nígbà tó owó dídàkudà ní owó dídàkudà ní 100 kan nù. mo mú owó kà dáadáa nǹkan máa gbà ní 100 kan nù mo pìtàkẹ́fẹ́ nìkan jò ní mo ní njọ́ kà ń ṣe afẹ́ṣe léyà gbogbo àwọn àbá wa ń lọ rẹ̀ ẹran wọn kó wọlé bàbá àdínní ò tí wàá mẹ́ran wá Alhaji Sáré àlàmà pè wọ́n jọ̀hún bàbá àdínní lè ṣèrú Alhaji Sáré ò ní gbẹ́ran tí wọ́n wá ní ńgbọ́ ọdún kú ọ̀la ní ọwọ́ rẹ̀ wọ́n á gbé ẹran kan dé ntẹ esi ẹsẹ̀ ní kókósẹ̀ lásán ó ju rágólísì 3 lọ kò lè dárìn mọ́ wọn wọrin ni ikùn rẹ̀ fẹ́ kanlẹ̀ pẹ̀lú wọn rẹ́ràn yìí wọn lápò kan ni gbogbo tí ń wuyi ẹ̀yin dáyé ni ayé yìí náà lójútùmọ̀ o gbogbo tí à ń wuyi etí ni o abẹ́ ẹ̀gbọ́ àpò kan ni wọn rẹ́ràn náà àpò kan tí ọ̀rọ̀ àríchard card nísìn bẹ́ẹ̀ bá ní 20,000 bàbá wa kan bẹ ní nílẹ̀ Ajíkòbí ó jẹ́ ń jálá bàbá Mukadam Sọ́ọ̀lì yìí náà ẹnìkan wá fẹ́ wé yìí pé ó ti ní owó gan Àjàó ti ní owó rẹ̀ ti wọ 5,000 gbogbo ẹ̀ gbọ́dọ̀ tóbi jẹ̀mọ́. Allahu akbar. ẹnìkan ní wọlé ti wọ̀ ẹ̀wọ̀n kí ni tó àfi tó 5,000 gbogbo owó tó ní láyé tí fi ń kíkà kọ́ gbogbo lọ́rin. مولانا سيف القادرية أمير الجيش 10,000 نيرة. هنيت بالولد سعيد وقد أتى وفق المراد وأنت وافق مراده. sẹ́mi yìí pé wákà ní ilé yìí kọ́kọ́ ń dá tẹ̀tẹ́lẹ̀ tí máa ń gba owó wákà káàkiri tẹ̀tẹ́lẹ̀ kó tó há Kùránì. tó ní wí mọ́. أنيت بالولد سعيد. أنا أسمع كقول لي. وقد أتى وفق المراد. أنا ذاك جوي. أنيت بالولد سعيد وقد أتى. يا وزير المركز.
وفق المراد وأنت وافق مراده. adúpẹ́ bàbá ọlọ́mọ kékeré lónìí jẹ́ owó yẹn bá pé wọ́n ti sì í mú òkè. الله يبقيه ويبقيكم له حتى ترى الأولاد. Amirul Muhajirin ẹ̀tọ́ yóò jíṣẹ́ tiẹ̀ náà Amirul Muhajirin ẹ rí waziri baba alibarika ti jíṣẹ́ yín waziri Saiful Qadiriyas wazirul Markaz mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulillah. baba wa Mukadam Salihin wọ́n ní Malam Kabara sọ yìí pé gbogbo ẹni bá torí mi sọ lóko mo ti sọ fọlọ́hún kọ́lọ́ mọ́jọ rárẹ̀ inú àárí Allah. tọ́ba yìí pé torí mi. nígbà táwọn wa náà wá ń ṣe haraka díẹ̀ dé láàrin lọ́dọ̀ àwọn bàbá wọn rò pé ibi tí wọ́n pè sínú ni àṣẹ tó ń bọ̀ lẹ́yìn. Allah. Ọlọ́run mọ́sá kí bàbá bá ní kẹ̀. Àmín. àwọn ní pẹ̀lú ògùn Ọlọ́run mi ní oṣù sọ Nasiru. Allah. Nasiru la haki bẹ̀lẹ̀ haki. Bẹ́ẹ̀ yẹn bá ti ń jẹ́ Nasiru tí o bá máa ṣe tàkíkù kó máa jẹ́ hakíkà kó máa jẹ́ Nasiru jakujaku. Salatul Fati ò pé lọ́dọ̀ rẹ̀ nù. Allah. Nasiru la haki bẹ̀lẹ̀ haki bí mo ti wáyé àná Nasiru la haki bẹ̀lẹ̀ haki. Allah. Tọ́ba wa rí bẹ́ẹ̀ àṣẹ náà àfa yìí fara balẹ̀. Nasiru la haki bẹ̀lẹ̀ haki ẹ wọ́rú ntomu seifu fi sọ pé ẹ dákun ọmọ ìyá mi yìí dó tì mí púpọ̀. Allah. Nasiru la haki bẹ̀lẹ̀ haki báwọn bàbá wọn náà ti dó tira wọn lánàá ni. Alhamdulillah. àwọn bàbá wa ti dó tira wọn lánàá ni. ngbà wà kékèké ó níjọ́ tí bàbá Mukadam Salihin náà tó ń lọ jẹun ní ká gbàgbàdà àwọn wà dó báyìí wọ́n jẹ̀kù fún wa. Allah. ọgbà mi màmá wa wọn ò tí kọ́la katangbara lọ́hùn wọn wà gbóúnjẹ tiwọn náà ká gbàgbàdà wọn ò tí jẹun àti ti màmá alájà alákatá àti màmá wa àgbà tọ́jú ìyàwó bàbá wa bá ní kẹjọ́ náà lọ́hùn nínú ká àwọn náà ni wọ́n ti jẹun. àwa máa sùkò tí wọ́n jẹun ọ̀sán àwa náà wà dó báyìí pé ẹ̀ lè jẹ́ tá àjọ jẹ ni. Allah. èyí tó bá jẹkù fún wa náà àwa náà máa gùn fẹ́ rẹ̀. Alhamdulillah. bọ́n ti dú tira wọn nù ni. Alhamdulillah. Nasiru la haki bẹ̀lẹ̀ haki ẹ lọ́ bá jẹ́ Nasiru la haki bẹ̀lẹ̀ haki náà ni wọ́n máa jẹ́ waziru. Allah. Waziri Ọlọ́run wọlé àwọn ènìyàn wájú Ọlọ́run ní yà yín. Àmín. kò ní yà wá náà pẹ̀lú yín. Àmín. òun náà tún mú wá 5,000 naira wà máa bọ̀ wáyé báyìí. tọ́ Arab ẹ̀ náà òun dà tálá Arab money sọ́fíìsì àwọn ni tọ́ Arab money bẹ́ẹ̀ ni Ọlọ́run jẹ́ lálùbáríkà. Allahu Akbar bẹ́ẹ̀ ni ìran yẹn méjì gbọ́dọ̀ rí ti púpọ̀ lọ́dọ̀ wọn tẹ́yìn bá jẹ́ báńkà wọ́n máa wojú mọ́ púpọ̀ yẹn sábà bù yẹn tẹ́yìn bá jẹ́ ọlọ́pàá tó bá bù wọn lówó kọ́ máa kọ́ kàn lé ni ọba tó ní kẹ́yìn máa ná ẹ fẹ́ gba dárájà tó ga ni Ọlọ́run wọlé agbọ́n àbátá jòkó lọ́dọ̀ Ọlọ́run ẹ̀ ní takú síbi tẹ́ wà. Àmín. Naam. أنت بالولد السعيد وقد أتى وفق المراد وأنت وافق مراده. الله يبقيه ويبقيكم له حتى ترى الأولاد من أولاده. بابا اللهم أليفة تمينك madala kabudu gbogbo wa nù afarabalẹ̀ yọ wí ẹja gbowó yìí náà tẹ́ bá ti sọ́dọ̀ olórin báwọn iná láfi gbẹ̀yìn ẹ̀ ní yọ wà kabudu gbogbo wa ni kabudu usra ẹ̀yàn bá sì lóhun àbínú kó máa bínú òun náà lẹ́nu mi náà ti dì mọ́ òun náà àwọn tó ń bínú wọ́n tó ń pàtẹ́ ọlẹ́ alẹ́ rí nísìn kabudu ẹ̀dọ́ wa nù nìkan lọ́mọdé ọ bàjẹ́. Ọlọmọsá bá ń sáré alifa tí ń tẹ̀lé alifa. Masha Allah. Arúmọlé òjò abatọ yiwo Ọlọ́run dúpẹ́ ọpẹ́ rẹ̀ di méjì ọpẹ́ ipò olóríire ọba tó
ọpẹ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ìwọ náà tún ṣoríire. Masha Allah. kí ẹsẹ̀ gbogbo ẹ náà tẹ̀lé lóríire ní ṣoríire o. naam níbo ló kù sí àbá wa kankan wọn ẹ máa wọlé bàbá wa yìí àwọn náà mú 2000 náà bàbá aláti airport ok àbá wa kankan wí ẹ máa wọlé tọ ìyá ọlọ́mọ àbádí má gbà lọ́wọ́ títí ẹ àmọ́ wọn náà nínú owó tí ń bẹ lọ́wọ́ kọ̀ gbé fún ọ 5000 ìyá ni ìyá tó fi tọ̀ yìí bù ní ìyá rẹ̀ ní Allah ẹkúsẹ́ alọ́wọ́jọ ẹ̀ ń tọ́jú ìyá ìwà láì ẹ̀ ń tọ́jú ìyá rẹ̀ alọ́wọ́jọ dáa fún yín ṣe ẹ ti fẹ́ mi le ẹ má fẹ́ mi le o ìyá yìí dáa àbáwá kankan wí tọ́ naam àfa yìí ti ń jẹ́ àfa Suleiman wá náà kìsì lélẹ́yìí náà kìsì ni fi méjì sí kílá kàwá ọ̀dà àbáwọn Suleiman ọlọ́run jọ̀lá àlùbáríkà ọlọ́run wọ́n ní ìyàwó Suleiman obi máa ń jò ní ọmọ náà padà ọlọ́run bá fún ọ ní mi kún. Àmín. ńláńlá mo lo wá jòkó ń bẹ̀ wọn ńláńlá ò ṣe é dà ńláńlá wá fi ńláńlá rẹ̀ jòkó yẹn à ń ta kẹ̀bí omi nàlá sílì. àbáwa Muhammad Nasir láti ilé ìyàwó àbí kí n wí bẹ́ẹ̀ láti ilé ìyá ọlọ́mọ ọmọ bàbá mi àbáwa ńláńlá ìyá tó lógo yìí ìlú wo ló ti wá ẹ̀gbọ́n bàbá ọlọ́mọ so wọn náà wà lé ọkọ àbò sí lé ọkọ aláwọ̀ ẹ̀ta fi òfin lẹ́yìn torí kò tó lò yìí òun náà mú 2000 wá tà ní ẹ̀gbọ́n tọ́ yìí bù òun náà ní 5000 ọlọ́wọ́n jẹ́ lálùbáríkà bó lẹ́yìn jẹ́ àbúrò tọ́ yìí bù mú lé ọkọ tiẹ̀ tọ́ ọba yìí tán wọ́n wá kọ́ mú nọ́mbà rẹ wá ẹgbọ́n lọ́n tóbi munafiki ni onígbọ́lọ́ tóbi èmi ń sọ̀rọ̀ wa onígbọ́lọ́ tóbi díẹ̀ ni àwọn màmá wa Allahu Akbar ẹ̀yin náà tó ń ṣènáwó àwọn ìpìlẹ̀ wa nù ni ọlọ́run wọlé ànábì adùn yín ọlọ́run níjọ́ kan láéláé omi tá a mú ọlọ́run níjọ́ kan kò ní dànù. Àmín. alájà àbádẹ́rẹ́kù wọ́n máa ṣe àtún à ń gbowó lọ́wọ́ rẹ̀ orí nǹkan báyìí tọ́ ó àdùn pẹ́ àbọ̀ gbọ́ dókítà náà tó mú wá àwa lákẹ́dẹ́ ìwé sábà fẹ́ wọ́n ní Allahu Akbar kọ́dà yín dàsápò ni owó eléyìí naam àwọn ìyá wa ìyá tọ́yìbù ni ẹ̀yin náà mú wá ọlọ́run wọlé ànábì lọ́dọ̀ ọlọ́run malam adoktor bube àwọn náà ti mú wá ọlọ́run wọ́n mú 5000 naira tani mama afa yìí wá alábò làbá yìí ó bu wa ọkọ̀ díẹ̀ àbúrò tọ́yìbù ni 5000 alábò ni wọ́n náà àbúrò tọ́yìbù ọ̀dà 2000 ẹ bá wa Muhammadu wá o Muhammadu máa jáde bọ̀ má jáwọ̀ yẹn èmi rẹ̀ lájọ́ ń bẹ Muhammadu máa jáde bọ̀ nàbílà yàwó ní yẹn wò yìí ẹ máa yẹ pé alhamdulillah ya Allah 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 alhamdulillah. bàbá ń jó tó báyẹn náà lówó ẹ wá ní alhamdulillah alhamdulillah ya Allah alhamdulillah. ta ló fẹ́ ṣáájú owó nínú wọn ya Allah alhamdulillah àpò wọn ni kò máa lọ inna nahmaduka alhamdulillah
ونشكرك الحمد لله àpò bàbá ni káwọn owó máa lọ. رب العالمين الحمد لله الحمد لله يا الله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله. يا الله الحمد ìsìn bọ̀ alhamdulillah alhamdulillah يا الله alhamdulillah rabbil alamin. bó ti dànù wàláhì màkẹ́ bàbá náà máa gbowó báyìí. ما شاء الله La ilaha. ما شاء الله ọlọ́run kò járe pẹ́ sá. آمين ọlọ́run wàláhì ṣe dá púpọ̀. táwa bá gbà tán àmọ́ gba 10% lójú tètè gba 10% fún yín lẹ́yìn. الله 10% tẹ́sẹ̀ máa gbà lọ́kọ̀ọ̀kan ni mo ní kí wọ́n ná yín. الله أكبر ọlọ́run járe pẹ́ sá. آمين àìbò ọ̀dọ̀ ilẹ̀ láti kọ́. a máa lọ bí dáàtì kọ́ wá sí nìsín. wá sí la fẹ́ gbọ́ báwọn. إن شيء فأن لله خمسه tọ̀ ó ti àwọn tá a fẹ́ gbọ́ ti gbọ́. iná ni àwọn tá a fẹ́ gbọ́ ti gbọ́. a gbọ́ wá sí lẹ́nu bàbá wa Amirul Muhajirin Amirul Wa'izin ọ̀kan náà ni. Amirul Wa'izin. أدام الله حياته a sì ní fègbòsègbò lé gbogbo ètò kódà wọn ju àwọn àgbàlagbà ètò méjì kan bẹ wọn gbowó rẹ̀ lọ́tọ̀ ni ẹni tí ó sì wá sí wọn gbowó kùnà rẹ̀ bí wọn sì gbowó kọ ọmọ jáde á gbowó rẹ̀ owó kùnà bàbá wa Fadilatu Sheikh Abdallah أدام الله حياته Ọlọ́run Tóyìn Sàlátì. أدام الله حياته nígbà tí wọ́n bá wa dúpẹ́ lọ́wọ́ ni alfa wa Malam Tóyìn Sàlátì wọ́n wọlé. أدام الله حياته kese máa wí gbogbo ìgbà kese sọláàtì àti ẹgbúrò rè wọn sọláàtì ti wá yìí Malam Tóyìn Sàlátì. أدام الله حياته aláṣẹ àti olùdarí Fadlur Rahman Ọlọ́run níjó tú láéláé. آمين Mọ̀lánà